أيا عاجل الأرض أيا صلاتي أيا سرقيقة يا صلاتي أيا سر النجاة للأناني أيا فيض العلوم يا صلاتي أيا ابن السعادة يا صلاتي أيا أمن وكمان صلاتي سلام على الرفاع زد سلام يا صلاتي أحمد غفور الأنام يا سماء بزيني ينظر محمد بعيوني يا أهل السماء بزيني ينظر محمد بعيوني يا للصفا والجرفان على دياري سماني على القريب سماني سلوني بأهل الجيلان بأحمد الشيخ صلاتي هب لي إلهي فتياتي منزلاتي مؤمناتي بالأولياء الرباني روح السماء لأفريقيا وإن تقاتل أمريكا بشياب رسل بنفيقا صلاة سر الرحمن ما زال قلبي لبيك 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 سعديك تزل الشواغل بروادا صلاة فارس ميداني يحيى صلاتي خادمكم يحيى صلاتي خادمكم بمشربكم من مذهبكم من مشربكم من مذهبكم من ارتواحي فيلتكم دوام يزيد الجيلان بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد bàbá wa alájí àgbà tí wọ́n ń bẹ níkàlẹ̀. Salamu alaykum sunnatun nabawiyyatun. Ẹ dákun ẹ bá ń ṣe ṣé òun fún bàbá wa dáadáa. Salamu alaykum. Bàbá dáadáa, bàbá onínúure, ọlọ́kẹ́rin. Sunnatun nabawiyyatun. Iye yìí lọ́dọọdún, kò sí tójú máa yẹ ibẹ̀ lọ́dọọdún. Lọ́dọ̀ àlùfáà wa Ráúdọ̀, inú rẹ̀ àníyàn rẹ̀ ni. Sunnatun nabawiyyatun ní jẹ́ ìbátúwò. Ó ṣeun tọ̀ yìí bò. Fáríbò ní ala kulli muslimin. Èéfì bàbá wa alájí àgbà èéfì kí gbogbo àwọn bàbá mi àwọn àfà ńláńláńláńlá. Salamu alaykum sunnatun nabawiyyatun. Bàbá wa ìmáàmù àgbà pátápátá fún gbogbo olùlọrin Sheikh Abdullahi. Sunnatun Èéfì kí kún fàyà kúnnù. Ìjábọ̀ tùbú fẹ́rìndì. Kọ̀mọ́ndà kọ̀mọ́ndò kọ̀mọ́ndúdú. Ìjábọ̀ tùbú fẹ́rìndì. Tẹ́wúlérè náà bẹ́ẹ̀. Ìjábọ̀ tùbú fẹ́rìndì. Àwíyé àgbà ìgbẹ́gbẹ́. Ìjábọ̀
ìjábàtú fariduni. ìjábàtú faridun. ala kulli muslimin. ìjábàtú faridun ala kulli muslimin. ìjábàtú faridun ala kulli muslimin. Pàmpárọ̀ ń bẹ̀rẹ̀ fáàgbà, bàbá mi ní fáàgbà. ìjábàtú faridun. Mo kí àwọn olóríire, àwọn ọ̀dọ́ rẹ̀, àwọn onílù rẹ̀, àwọn ọlọ́pàá rẹ̀. ìjábàtú faridun ala kulli muslimin. Ẹ̀yin tó rí yín bẹ̀rẹ̀ dáadáa. ìjábàtú faridun. Ta ló sọ pé ẹ̀pọ̀ létí? ìjábàtú faridun. Ẹ̀pọ̀ létí, ọdún pọ̀ lẹ́nu. ìjábàtú faridun. Bẹ́ẹ̀ bá kà fèlèfèlè. ìjábàtú faridun ala kulli muslimin. Mo kẹ́yìn màmá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin màmá mi. ìjábàtú faridun. Ẹni ọba Yorùbá nábì dáadáa lọ́rùn èyí. ìjábàtú faridun. Gbogbo àná àwa sàlùbáríkà lára Muhammad. ala kulli muslimin. Tí àlùfáà wa Al-Ghurawi Ar-Rawda tí a máa kó gbogbo àjọ lọ́dọọdún pẹ̀lú olóore ọkàn rẹ̀ àníyàn rẹ̀ nílé àkóró. ìjábàtú faridun. Àṣẹ ọ̀ṣẹ́ òtòdì. ìjábàtú faridun. Sheikh Rawda. faridun. Kò sí nítorí ó máa yẹ Rawda ní gbogbo ọdọọdún ìtẹríba ni. ìjábàtú faridun. Tẹ́ máa rí àwọn àfá jàǹkòjàǹkò níbẹ̀. ìjábàtú faridun. Ìtẹ́ orí ń bá, ìtẹ́ ọkàn bá. Ẹlòmíì tẹríba fún yín níta gbangba ni kò tẹ́ ọkàn rẹ̀ bá. ìjábàtú faridun. Kò rí bẹ́ẹ̀ fún Sheikh Rawda, Rawda, Rawda. ìjábàtú Bí wọ́n ti máa ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ rántánú ni. ìjábàtú faridun. Wa man kana za kibrin min al-khalqi hadid. وللخلق كبر على كل عالمين. Bọ́ọ̀ bá ti ní ìgbéraga, ó ti ní ìgbéra finish nìyẹn. ولو كان ذا كبر من الخلق هالك. Gbogbo ẹni ó bá sì ti ní ìgbéraga láyé, ó tó kan òun pèrà rẹ̀ ní mẹ́wàá, ó padà parun ni. وللخلق كبر. Apẹ́ni ó ní chéńjì lọ́wọ́, àbó ní mímọ̀ lọ́wọ́ tí ń ṣe ìgbéraga. Gbogbo ẹni ó bá lówó tó ní mímọ̀ tó níyì tó nípò tí wọ́n ń ṣe ìgbéraga tí ń fojú àwọn èèyàn bíntíbíntíbíntí, orí rẹ̀ wọ́n padà parẹ́ lójú rẹ̀. وللخلق كبر على كل عالمين. Kò rí bẹ́ẹ̀ fún Sheikh Rawda, Sheikh Rawda. ومن كان ذا كبر. Tàtọ́ wá pẹ̀wọ̀ tó ní nǹkan kan, olówó, oní mímọ̀, olódo paraku ni ọ́. Ọdún máa wá wá àwọn èèyàn kíkìkì ọ̀sà ìmọ̀ pé orí kíkìkì gan kò ní dọ́dọ̀ rẹ láyé. ومن كان ذا كبر Ànábì sallallahu alayhi wa sallam. من الخلق هالك. Ẹ bá yọ̀bọ̀ Muhammad dáadáa. وللخلق كبر. Ẹni ó bá yọ̀bọ̀ Ànábì dáadáa. Wọ́n ò ní gbé orí rẹ̀ fẹ́lòmíì. وللخلق كبر على كل عالمين. Ànábì náà ni mo dákọ̀ nínú ilé Rawda Al-Ghurawi láyọ̀ ń bọ́ wọn kékeré báyìí. وللخلق كبر. Ànábì Muhammadu. صلاة الجيد ذكرك. Ànábì Muhammadu. يا حبيبي لم يزل. Yòókù Ànábì kọ́ sí okú lára rẹ̀ nísì. يا سكنك
ومهابة ونعيما يا سيد الثقلين خذت مكانة ومقام عز بالنفوس عظيما سلكتم نهج عقبة وعقبة نبي نهجه وسبيله صلوا عليه وسلموا تسليما يا مسلكتم نهجه وسبيله أنا بني التوضؤ صلوا عليه لا يزيد العبد صلوا عليه إلا رفعة صلوا عليه ẹni ó bá ti ní ìfọkàn ẹni tó bá ti ní tẹríba láyé yóò sì máa ga lọ́dọ̀ Ọlọ́run. صلوا عليه وسلموا تسليما فتوضؤوا يرحمكم الله. الجين ذكرك ẹni ó bá ti ní tẹríba dáadáa nínú ìgbésí ayé rẹ̀ Ànábì ní yóò sì máa dẹni ìkẹ́ níwájú Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn láyé. الجين ذكرك يا حبيبي لم يزال وعن عمر بن الخطاب يسكي القلوب àfáwọn àgbà Umar ibn al-Khattab nínú àwọn sàábí àgbà fún sí Ọlọ́run Muhammad. يسكي القلوب wọ́n lè ṣe Ọlọ́run Muhammad ولينا يا سيد الثقلين wọ́n lè Nábì ní man tawadda'a lillahi rafa'atan fahuwa fi nafsihi hakirun. يا سيد الثقلين وسط مكانتين wọ́n lẹ́ni tó bá ní tẹríba dáadáa kódà kẹ́ni wọ́n máa wúra rẹ̀ bí fún wọn jẹ́ nǹkankan wọ́n ní lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn yóò sì máa dẹni gíga. ولكم رزقي ọ̀jẹ̀ nǹkankan ọ̀dà nǹkankan ọ̀ní nǹkankan ìtẹríba tó níwọ̀n ní mi ò tí ì jẹ́ òde bí gbogbo nǹkan. يا سيد الثقلين ẹ bàbá wa Al-Adabi يا سيد الثقلين ẹ tó lọlẹ̀ wọ́n ti lọlẹ̀. يا سيد الثقلين ó máa fẹ́ rí èékánná ó máa fi kí àwọn èèyàn bẹ́ẹ̀ ni a sì kí mélòó ní bẹ lọ́wọ́ rẹ tó tún gbaru ọwọ́ rẹ báyìí. يا سيد الثقلين وسط مكانتين ẹ̀yin ìyá wa bóyá bá ní tẹríba dáadáa yóò bímọ rẹ láyé. ولكم عز àìnígbèraga náà ní já máa rí lọ́dọọdún báyìí. ولكم عز àbáwá alágòrò wí alágòrò wí alágòrò wí alágòrò wí. alágòrò wí. ولكم عز والنفوس يسيما يا مسلكتم ta ló sọ pé kọ́pọ̀. وسبيلا àgbòrò tó pọ̀ létí pọ̀ lẹ́nu. صلوا عليه bóyá bá máa kéwú tó mọ gbogbo ẹ̀ tó mọ gbogbo ẹ̀ jẹ́ ọmọ wa rí nǹkan gidi yọ lágbo. صلوا عليه وسلموا تسليما wàzírù rọ́gbọ̀ mo rí agbórí sí agbára làwọn fọ́. صلوا عليه wàzírì mùnáfíkí lẹ́nu mi ń jẹ. صلوا عليه wàzírì àpòsílẹ̀ lórí ń jẹ. صلوا عليه wàzírù rọ́gbọ̀ صلوا عليه wọ́n sì ṣe pẹ̀lú ẹni rẹ̀ onínúure. صلوا عليه rí bẹ́ẹ̀ gbogbo oore tọ́lọ́run bá ṣe fún ọ láyé dákun torí Ọlọ́run wọ́n di ra rẹ̀ kó ju gbogbo èèyàn lọ kú tẹ́ḿpà torí ìdájọ́ tó nílò ọmọ ìdájọ́ tọ́lọ́run tó gbé nífẹ̀ẹ́ lómi ìlọ́la. صلوا عليه صليا ربنا وسلم على من الله الله ẹ bá wọn
Afagba Lawuli Lobadasi. Baba wa gba Saiful Kadiriya. Adamallahu hayatahu. Nígbà bàbá tó ń gbé nǹkan jáde tí wọ́n ná wọ́n padà tó ná fún mi gájú tí wọ́n ná lọ. Máa tó yìí bí. Baba wa gba Saiful Kadiriya. Baba authentic. Ọlọ́run dákun jẹ́ mi yóò kún dáadáa o. Ọlọ́run má fa burú ṣe yín o. Bó ti jẹ́ ìran àánú Ọlọ́run gbogbo bí tó tún wà. Bí bó ti tún wà yìí Ọlọ́run dákun tó tún máa dé sí. Ẹ láti bá ń sáámi dáadáa. La hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. Èyí tó kàbá yìí nísìnyí. Òun náà ni kí a máa lọ bí ọ̀dọ̀ àfáàwà gbà àfáàwà onímọ̀déhù ọ̀dọ̀ wọn ló kù tá lọ bàbá ọ̀tẹ́ tí yọ́ máa dá sí pẹ̀lú ògùn Ọlọ́run.